So you goes. Yeah, alright. So ọmọ tí mo sọ fún ẹ pé mo fẹ́ Awele, this is Yinka, but Yinka's mama is my childhood friend, you know, so registered nurse ni. I tell you, please. Shema. Mo dúpẹ́. Ọ̀rẹ́, o mójú lọ́jà. O mọ tó dáa. O ní taste. Mo like ẹ. Bí o bá wá Amẹ́ríkà, bí orí nǹkan mú bá ti mélé, ó ti tó pé nǹkan mọ́ mú bọ̀ láti Amẹ́ríkà rẹ̀ ó ti dó. Ọmọ ló dàbí egbin ọ̀kínní Ọlọ́run parí iṣẹ́ síbẹ̀. I'm so funny. Yinka is a very good friend, you know. We gonna remember. My baby no bá rí nǹkan tó bá rí báyìí mi ò sáwọ́ rẹ̀. Ọmọ ló dàbí egbin báyìí. Oṣooṣi Amẹ́ríkà oṣooṣi. Ọlọ́run tó ṣe tí a ṣe tèmi náà. Ọmọ dáa ọ̀rẹ́. Ọmọ dáa. Awele àbí? Bẹ́ẹ̀ni. Ó dáa. Iṣẹ́ parí síbẹ̀. Ọlọ́run àṣẹ lọ ara yín o. Èèyàn bí èṣù bí èèyàn kò ní kó sí yín láàrin o. Bóbìnrin àbíró, bọ́kùnrin àbíyé o. Àwọn Yorùbá sọ pé ẹyẹ igbó àtẹyẹ ọ̀sìn ọ̀nà máa ń bára wọn ṣeré kalẹ̀ ni. Dalẹ̀ lágbára Ọlọ́run ìfẹ́ yín á túbọ̀ dalẹ̀. Ọmọ dáadáa lélẹ̀. Ẹ jẹ́ ìwòyìn dáadáa náà. Ẹ dúró fún mi náà. Yinka funny, girl. You don't know we call Yinka funny. Okay, then. So I bet you should listen for you. Exactly. Ní ìfẹ́jú bẹ́ẹ̀ lọ. Ní ìgbógbé orí kankan. Ọ̀rẹ́ olójú omójú lọ́jà ló máa túbọ̀ jẹ́ kí fẹ̀yìn dalẹ̀ ìkọ̀kan ò ní ṣe yín ọkùnrin ìbejì méjì Ọlọ́run máa ṣe fún yín lẹ́pẹ́ yóyò tó dáa kò ní sí ẹni bá fẹ́ máa lọ báyìí torí mo níṣẹ́ ní 3 o'clock o. Kí ló dé tí fẹ́ máa lọ? Bébì. Báyìí ti lọ. Ẹ jẹ́ kí n wá nǹkan fún yín kẹ́ máa jẹ náà. Gbọ́dọ̀ tí ń bọ̀ báyìí kúrò lẹ́kọ́ wá sí òun là ń bọ̀ nbí. Bẹ́ẹ̀ni. Mo sì máa wà lọ́rẹ́ mi ti gbé nǹkan tó dábàá ìsílé mo sì máa wá tó máa ṣe oúnjẹ fún mi tí máa èmi gan ni máa sọ ohun tí máa jẹ ẹ má wọrí. Bébí ẹ wá sí sọ fún mi kí n ti dáná fún wọn náà wá ìdí ṣe máa. Ó máa padà wá. Ẹ ṣú ọkọ kí iṣẹ́ máa padà wá. Máa wá bí mo ṣe sọ yẹn mo níṣẹ́ láago 3 ni mo ń kọ́jú lọ bí iṣẹ́ lè mọ̀ pé iṣẹ́ lóògùn iṣẹ́. Ẹ ṣe o Awele ẹ ṣe gan. Ọlọ́run máa túbọ̀ dì í mú o. Ẹ ṣe gan. Má padà wá bí mo ṣe sọ yẹn. Kẹ́tẹ́kẹ́ ẹ̀ sá. All right ẹ ṣe gan ni o. Uncle Yinka is funny gan ṣá. Can you imagine? Want to make in the dedication 360? Man, it's so funny. Ó ga. Ó rí pé mo mójú lọ́jà. Gan ni o. Bọ́bọ̀ yẹn ṣe wà yẹn. Mo fẹ́ràn ẹ̀ gan. Ọ̀pọ̀ àbá ìjogún ìwà fún mi. Mo dẹ̀ kó máa níwà yẹn. Ó máa níwà. Ọ̀rẹ́ jẹ́ kí n má tán yìí. Kí ló wò? À ń tọ́jú onímẹ̀sán ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká ní. Àdé ń tọ́jú oníṣìkà mẹ́sàn-án ká. Mi ì fẹ́ sọ lójú ọmọ yẹn lẹ́ẹ̀kan. Lóòótọ́ ló da òrèǹté ni ó da ó dùn wò. Ṣùgbọ́n ìtẹ́mi wò yìí ẹni ẹ̀ ò lè ká. Ó mọ̀ rí tẹ́lẹ̀. Mi ní láti mọ̀ rí ojúmọ́ tó yónú ìdodo ní láti ara. Mo lọ́mọ tèmi rí. Bó ṣe mú ẹ̀yẹn ló máa mú a lot of people. Ó tún wá fìlàṣí agbára ẹ̀ ò lè kálé ẹnu ẹ̀ ò lè ká òye ìyàwó iṣẹ́ ni kó o fi àìdíà ọgbọ́n àrékèrèké kó o fi yọlẹ̀ Ọlọ́run á pèsè tiẹ̀ fún ẹ o òye ìyàwó tèmi wò yìí owó tí mo ní ni mo yá ẹ o mo ti lè bọ́mọ yá mi sọ ni mo ń bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ eléyìí ò ní ṣe ìyàwó eléyìí gan pẹpẹ yóyó yìí àtùpà bá lọ tó bá kọ wájú sí ẹ kó o ta o tó bá kẹ́yìn sí ẹ kó o ta o tó bá kọ ọ̀nà kó o tẹ́wé ààrẹ ẹ pa o. Ó mọ̀ pé ó pẹ́ tí mo ti ń wá ìyàwó tí mo fẹ́ fẹ́ ẹ̀. Ọlọ́run tó wá tarí kan sí mi báwo tún ní kí n má fẹ́. Mo mọ ohun tí mo rí. Ó rí ní bẹ́ẹ̀ agbáyọ̀ wò ní ká ilé yìí.
farabalẹ̀ kò fọ́ kó tó ọkùnrin ní ẹ̀hún ilé ọkùnrin ọ̀ṣun tó bẹ̀rẹ̀ ló tètè ṣo farabalẹ̀ kó wá nǹkan tó dáa kó wá nǹkan tó gbé nǹkan tó dáa eléyìí tó fẹ́ gbé yẹn eléyìí ìbàdàn gbégun eléegun o mò ń sọ mò ń tẹnu mọ́ o eléyìí kan ò rí ẹni tẹ́ pẹpẹ yóyò yìí ẹnu ò ní ká o iṣẹ́ bíi mẹ́ta ló máa fà pọ̀ kó tó lè gbọ́ bùkátà eléyìí o òun ló máa bèrè iPhone 17 òun ló máa bèrè kinní kan mo sọ tèmi fún ẹ o. àmọ́ kò béèrè owó lọ́wọ́ mi kò. obìnrin wọn máa ń kọ́kọ́ mú ẹ̀tàn wá kọ́kọ́ máa ṣe tó bá wọlé tán wàá ṣe báyìí 16 plus kan ló wà lọ́wọ́ yìí ó tún máa tó fẹ́ pé òun fẹ́ ra 17 òun fẹ́ ṣe kinní wo ojú abo máa ní mo sọ fún ẹ wo èmi ò ń gbàdúrà kí n má sọ̀rọ̀ kó gbọ́ kí n lè jẹ ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ nígbà tó bá yá máa jí ìrọ̀rọ̀ lára ẹ̀ tó bá gbọ́ tèmi. ó dá ọ̀rẹ́. ọ̀ṣẹ́. màá rò ó. ṣẹ́gun ni o ọ̀ṣun mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. kó o máa lògùn ẹ o kó o dẹ̀ sinmi kó o jẹun so get appointment yẹ má gbàgbé o oògùn ẹ máa lò má miss yẹ o appointment yẹ make sure pé màá tẹ̀ wá máa gbé ẹ màá máa gbé ẹ kó o dẹ̀ máa jẹun dáadáa kó o jẹun kó o dẹ̀ rest ṣó ti gbọ́ ọlọ́run tó ti mú ẹ lára dá ṣẹ́gun jẹ́ ká sí ṣẹ́gun ni o. ẹni tí ó gbé mi sábẹ́ insurance yìí tó ní citizen ọ̀rẹ́ ẹ̀ gan ó gbé mi sábẹ́ insurance yìí mo fẹ́ mọ̀ ọ́ jẹ́ orí ńlá ló ṣe mí ibo mo ti fẹ́ rówó san tí ó bá ń ṣòun orí ńlá ló ṣe mí o jẹ́ ń kí ẹni aṣelóore tí ó dùpẹ́ báyìí ẹbí ẹ lọ́sàkẹ́rin lẹ́rù lọ ni o jẹ́ ń kí ìjọ jẹ́ mọ̀. má wọrí tó bá yá wàá mọ̀ tó bá ti wà lára lọ́dọ̀ mi màá pè ẹ́. má jẹ́ kó pẹ́. màá pè ẹ́. ó dà má jẹ́ kó pẹ́ bẹ́ẹ̀ mi ti máa lọ ní. ó dáa pẹ̀lẹ́. ó dáa. wọn náà ní ṣàṣọ ní ṣàárẹ̀ o. ó dáa. so ọ̀rẹ́ báwo ni kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. àsìkò oúnjẹ kọ́ lélẹ̀ má jẹ́ ń dàbí ẹlẹ́wọ̀ ẹ̀sùn yá kọ́kọ́ lọ bá ẹni yẹn náà kọ́kọ́ lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà. farabalẹ̀ mo ti pè é ó lóun ti ń bọ̀ ó máa bá wa bí jẹun kó mú nǹkan. bá wa ń bí. ṣé òun ló yẹ kó wá bí ni àwa ló yẹ ká lọ kí i gbọ́dọ̀ wà láfẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ já lọ bá a. àní mo ti pè é kò ní pẹ́ débi báyẹn fọkàn balẹ̀. kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. Babe. Hello there. Chua. Oh wow. Oh. How are you? Awele. Oh, was surprised abi. ẹ ká sàn. ẹ pẹ̀lẹ́. Oh náà ni mo fẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú ìtọ́jú wa ẹ pẹ̀lẹ́ ẹ já ìkìlọ̀ bẹ́ẹ̀ ní tv náà. Oh náà ni. ó ní insurance náà tí wọ́n fi insurance lẹ̀ nígbà tí mo sick wọ́n fi insurance wọn dóòlà ẹ̀mí mi. Uncle Yinka, ẹ wà surprise àbí?
ẹ jókòó. Èmi náà ni. Èmi náà ló padà fẹ́. Èmi tẹ́ sọ fún ọkọ mi níjọ́ kí lánàá pé kó má fẹ́ mi. Èmi náà ló padà fẹ́. Ṣé wá rí bọ́lọ̀ ṣe ń ṣọlá ẹ̀? Èmi tẹ́ ní kó má fẹ́, èmi náà mo padà wá ṣe nínú oore. Èmi mi ò jẹ́ kí ẹ̀mí yín kó bọ́. So ilé ayé yìí tíyàn bá ń ṣe nǹkan kíyàn máa ro ọjọ́ ọ̀la. Ṣe rí bí ilé ayé ṣe rí sí. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ má bínú sí mi. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan. Ẹ̀yin ò ní ṣàárẹ̀. Ẹ̀yin rí wàhálà àwọn tí inú ara láàmú. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo mọ̀ lóore, mo dúpẹ́ gan. Kí ni kí wọ́n fi ṣe wọ́n lálejò báyìí sí? Rárá, mo ti yó, mo ti wà òkè. Mo lọ síbi iṣẹ́. Jẹ́ kí wọ́n máa lọ. Ẹ ń lọ kẹ̀. Kí ló dé? Mo lọ síbi iṣẹ́. Ọkùnrin kẹ́ jókòó. Èmi tí máa wọ kíṣìn sí ti máa sáré ọ̀nà láì àbí iyán kọ́ ló ná láìkì ni. Ó láìkì iyán. Iyán olódò máa tún gún fún yẹn, jókòó ẹ jẹ́ kí n sáré dáná fún yín. Ṣé bí wọ́n ló sọ pé bí ń pa ẹ́ sìn? Mo ti yó, mi ì dẹ̀ lápẹ́táìtì mọ́. Ọkùnrin ká ṣé kì í ṣe pé ẹ ń ro nǹkan mi àbí bóyá. Lóòótọ́ lè bí ń pa mí tẹ́lẹ̀, ṣùgbọ́n mo ti yó. Mo yó báyìí, máa jẹ́ ń jọ mi. Ẹ wo ẹ gbé gbogbo yẹn kúrò lọ́kàn yín o, ṣe gbọ́, ẹ má tiẹ̀ rò ẹ má rò nǹkan kan, ṣe ti gbọ́. Ẹ ṣé gan. Kò sí wàhálà. Ẹ ṣé gan. Ẹ jẹ́ kí n wá tètè máa lọ. Màmá rí lọ́jọ́ mi. Ṣàgbọ́. Ẹ ṣé. Ọkùnrin ká ẹ wá ẹ ti miss road ọ̀nà rẹ̀. Fóònù mi gan ti gbàgbé. Ẹ ṣé. Ẹ ṣọ́pẹ́ wà ókè ọkùnrin ká. Ní gbọ́ngàn ẹ̀yin lẹ ṣe jù. Ẹ ṣé gan. Mo mọ̀ jẹ́ kí n sí ẹ. Tẹ̀lé ọ̀rẹ́ because mi lérò pé wọ́n òkè. Bá a gbómi àmàlà kan náà. Ẹ̀tọ́ fún yín ká ṣe wá ń ṣe bẹ́ẹ̀. Take it easy. Má ní kí n take it easy. Kí nǹkan tá a sọ yóò tí ì le tó yẹn náà. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Ó lè ṣé gbogbo nǹkan lèèyàn máa ń sọ fún ọ̀rẹ́ ẹ̀ ló lọ sọ fún ìyàwó ẹ̀. Ṣé gbọ́dọ̀ tí máa sọ fún ẹ ló máa sọ fún ìyàwó ẹ̀ ni? Take it easy. Mo mọ̀ pé jòbó yóò lọ́rẹ́ mi ní pé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ ó dẹ̀ lọ gbé o lọ sọ fún ìyàwó ẹ̀. Ṣó fi hùwà sí ẹ ní kò fi hùwà sí ẹ náà. Kò má tà kò yẹ kó sọ ọkùnrin gidi ò ń ṣe bẹ́ẹ̀ ọkùnrin gidi pé mo dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ ó dẹ̀ gbé o lọ sọ fún ìyàwó ẹ̀. Ṣé bí ìyàwó mi ni? Ìyàwó mi ni náà. Ojú wo ló fẹ́ kó máa fi wò mí báyìí? Ẹ̀yin ọ̀rẹ́ méjì ẹ kú ònú ilé ẹ bọ́ síta kí ló ṣẹlẹ̀ tí ò sí ẹ káàbọ̀ lówó Bàbá. ẹ káàbọ̀. báwo ni Ẹ kúrò ní. ọ̀gá ẹ tẹ̀kẹ̀ yìí sínú kí ló ṣẹlẹ̀. Ẹ má bínú ọ̀rọ̀ kíkí máa kí yín létà ọ̀rẹ́ mi ni ó disappoint ó ṣeun tó dùn mí ó ṣeun tó dùn mọ́ mi ó tún ṣeun tó dùn mí. kí ló ṣe fún ọ̀rẹ́ ẹ. Ṣe ó introduce ọmọ ẹ̀lẹ́kan sí mi bọ́ ọmọ yẹn bó ṣe rí ṣẹgẹ́ẹ̀tì pẹ́pẹ́ yóyò báyìí lọ́mọ yẹn tẹ bá rọ ọmọ yẹn òun báyìí ó mo dẹ̀ bọ́ ọmọ yìí a máa fàṣẹ mẹ́ta kó tó lè gbé bùkátà ọmọ tèmi wò yìí ọmọ yìí bí òrèǹté tó jẹ́ pé flashy tó mo dẹ̀ bá sọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọ̀gbẹ́ni eléyìí ẹ̀mí ò ní ká eléyìí o wà nǹkan mi o ẹjọ́ sọ́pọ̀ nìkan rẹ̀ sọ bẹ́ẹ̀ fọ́ rẹ̀. kí wàá ló ṣe. kó lọ gbé sọ fún ìyàwó ẹ̀. nítorí ṣe yẹn ò dáa náà. gbọ́ Ṣé máa gbọ́ tèmi sà? Lóòótọ́ ló sọ fún mi pé ọmọ yìí ó ti wà flashy jù pé kí n má fẹ́. Àmọ́ mo tún wá dárò ọmọ tá a dẹ̀ ń sọ yìí. Ó ṣe ìrànlọ́wọ́ fún o. Ìrànlọ́wọ́ bàǹtìbàǹtì ló ṣe fún o. Tó jẹ́ pé mi ò ní kó ṣe ìrànlọ́wọ́ fún mi ṣùgbọ́n ṣé mo rán sí ọ̀rẹ́ bọ̀rẹ̀ sọ̀rọ̀ tí ní abíkílẹ̀ yìí náà ń sọ yìí bàbá yìí pé mo bá yàn abíkílẹ̀. ẹ gbọ́ láìfẹ́lẹ̀ kébòsí láìfẹ́lẹ̀ bá wọn jó ní tó ṣe ò dáa bẹ́ẹ̀ ni ní tí wọn náà ṣe ò dáa èmi bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ìláyé yín ṣé orí lákọ̀ọ́kọ́ gbàrà kì í ṣe nǹkan tó dáa kí ọ̀rẹ́ máa sọ fún ọ̀rẹ́ ìpè kó má fẹ́ yàwó kò dáa rárá ohun tó máa ń gbẹ̀yìn ẹ̀ òun ló ṣẹlẹ̀ yìí kò dẹ̀ dáa náà fún ìwọ náà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọ̀rọ̀ àṣírí tó bá wà láàárín ọ̀rẹ́ méjì síra wọn kí ọ̀rẹ́ wa máa padà sọ fún ìyàwó tó já lágàtà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ kò dáa títorí náà ń tẹ́ ṣe ìyókù díẹ̀ káàtó bó dàgbọ́ àwọn tó ní làákàyè tí wọ́n wà lé tí wọ́n bá ń gbọ́ bá a ṣe ń wí wọ́n á rí i pé láàárín èèyàn méjèèjì ẹ̀yin méjèèjì lẹ jẹ̀bi. èmi ò gbà pé mi jẹ̀bi. a ló jẹ̀bi. a ní mi ò jẹ̀bi. ó jẹ̀bi a ní mi ò jẹ̀bi. look bàbá gúnwà ṣe fẹ́ gbọ́ ìwọ náà jẹ̀bi. mi ò jẹ̀bi. a ló jẹ̀bi ó dà èmi mọ̀ pé bí mo ṣe ń bá yín sọ yìí ẹ lè má gbà
nǹkan tí mò ń sọ yìí ni gbogbo àwọn tó dẹ̀ wà nù ilé iná máa sọ fún yín pé bó ṣe rí gangan ni mo ṣe ń sọ yìí kò dáa kí ọ̀rẹ́ máa sọ fún ọ̀rẹ́ pé má fẹ́ ìyàwó kan bẹ́ẹ̀ náà ni kò dẹ̀ dáa kí ọ̀rẹ́ káṣírí wà láàrin wọn kó lọ sọ fún ìyàwó ẹ̀ nígbà tá a bá gbọ́n táwọn èèyàn bá wí ẹ rí i pé onílàákàyè ọlọ́gbọ́n èèyàn òun ló bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ tèmi ni pé ẹ má jà mọ́ ẹ má jẹ́ kí yẹn tu yín ká ẹ má jà mọ́ jẹ́